Ẹ káàbọ̀ sí orí ìkànnì fídíò tí ó ń ṣòyà ṣe máa pẹ́ fún fídíò ẹni yìí níbi tó ti jáde tó tún wá tún pẹ́ ọ̀rọ̀ àṣírí pẹ̀lú àwọn kan oní ẹ̀ní ìṣòro lórí fídíò ìpínlẹ̀ ẹni máa ní àǹfààní láti gbọ́ tó bá dé kí ìgbà àkọ́kọ́ ni ẹ̀dá àmọ́ra lórí ìkànnì ẹ̀dá àkẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ kẹ́ subscribe kẹ́ ṣe àwọn fídíò àgbàlagbà ìgbà àwọn kọ́ńtì fún ìlà ìka fi àpapọ̀lọpọ̀lọ wá fàkókò ẹ̀ka tí ojú àbẹ́ ẹ̀kọ́. Ìyá kan send message sí mi ní orí WhatsApp. Màá máa play voice note yẹn kékeré ohun tí mo sì fi dá wọn lóhùn. Ẹ mọ̀ rí ẹ mọ̀ gbọ́ nísìn. Ẹ jẹ́ n play. Hello sir. Ẹ kú ìrọ̀lẹ́ sir. Brother Daniel Rotimi, ẹ kú iṣẹ́ náà. Prógrámù tí ẹ ń ṣe yìí, prógrámù tó lágbára ni. Okay. Tó lè dá. Ṣùgbọ́n mo ní ọ̀rọ̀ díẹ̀ báyìí sọ. Àwọn èèyàn tí ẹ ń gbé jáde yìí kì í ṣe pé àwa ń gbè lẹ́yìn wọn, ṣùgbọ́n nítorí àǹfààní yín, nítorí pé tẹ́ bá nítorí pé àwọn kan ń ṣe búburú lẹ wá ń ta oró, ẹ wá ń ṣépè àbí ẹ wá ń tẹnu bá Ọlọ́run àbí Jésù Kristi ní ẹ̀yin tẹ́yin náà ti tẹ̀lé tẹ́lẹ̀, because tí ẹ ò bá tẹ̀lé Kristi rí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà nínú box ẹ bá wa mute. Wọ́n lè sọ yín ní Daniel, orúkọ ńlá lẹ̀ ń jẹ́. Wọ́n ní ìjà ló dé lórí dòwe ẹ̀ẹ́dẹ̀ change orúkọ ìgàn bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí, orúkọ yìí lẹ ṣì ń gbé sórí lẹ sì ń jẹ́. Ìyẹn gan tó kẹ́ fi ọ̀wọ̀ fún Ọlọ́run, ó tó kẹ́ fọ̀wọ̀ fún Kristi. Lóòótọ́ làwọn wòlíì èké wọ́n ti kún ìta tí wọ́n dẹ̀ ń ṣe àṣemáṣe. Ìyá yìí sọ wípé lóòótọ́ ni àwọn wòlíì èké kúnta, ẹ̀yin dẹ̀ nífẹ̀ẹ́ Kristi, ṣùgbọ́n àárírú ẹ̀yin tẹ́ ẹ dàbí ìyá ìrí tẹ́ ẹ lè jáde gbangba wípé ìtẹ́ ẹ forúkọ Jésù yìí ṣe ó kù díẹ̀ káàtó, ó burú jáì. Ṣùgbọ́n Rotimi nìkan wọ́n ní ẹni a lè dámú òun là á lè lẹ́dìí mọ́, òun lọ̀rọ̀ yín. Ṣùgbọ́n ẹ ti gbàgbé wípé kíkéré labẹ́rẹ́ kéré, wọn bí ìyá láyà adìẹ dá kó gbé mi. Ata kéré lóòótọ́ ṣùgbọ́n ṣó ṣe fi bọ́jú ni. In tí wọ́n sẹ́ǹdì pọ̀ gan, ṣùgbọ́n torí táìmù wa mi ìfẹ́ pẹ́ rárá lénìí 2 hours mo ti ṣe tán torí mo ní tí mo fẹ́ ṣe. Ẹ wá gbọ́n tí mo fi dá wọn lóhùn. Hello ma, mo gbọ́ voice note yín, ṣùgbọ́n mi kì í ṣe ẹni tó ń ṣiṣẹ́ pẹ̀lú emotions, ẹni tó wà realistic ni mí, ẹni tó ní ọjọ́ ọ̀la àwọn ọmọ tá à ń bí sílẹ̀, tó ní ọjọ́ ọ̀la wọn lọ́kàn ni mí, ẹni tí ó lè wà láyé kó lajú sílẹ̀ kí tálùbọ́ kó wọ̀ nípa àwọn ọmọ tá à ń bí sílẹ̀, òun ni mí. Ṣé rí ẹ̀yin tí ẹni bẹ́ẹ̀ gba Jésù gbọ́ kẹ́ẹ̀dẹ̀mọ̀ kó lágbára, instead ẹ fi wọ́n ń bárù mi, ẹ ṣe wọnú yàrá àdúrà lọ pẹ̀lú àwọn bàbá tẹ́ ẹ mọ̀ nínú Olúwa wípé ní àìpẹ́ láàrin ọjọ́ méje ẹ fún Ọlọ́run yẹn ní ultimatum wípé láàrin ọjọ́ méje kí gbogbo àwọn tó mú orúkọ mi mọ́ orúkọ ẹ̀ tó ń fi ń ṣe nǹkan wípé lórí pẹpẹ wọn pé kí Jésù yẹn mọ tú wọn láṣìírí. Okay.
kí Jésù yẹn kó mọ ṣe wọ́n ṣìgbàṣìgbò, kó mọ tú àwọn èèyàn sílẹ̀ nínú ìgbèkùn àwọn tó ń lo orúkọ ẹ̀ láti fi ṣiṣẹ́ bí. Lórí ọ̀rọ̀ OluAlo, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ẹbí Ìyábọ̀ Yẹ́misí Òbé inú ìgbèkùn náà wà, wọn ò lè sọ̀rọ̀, bóyá ó dẹ̀ ti fi owó dí wọn lẹ́nu nítorí wípé áìdá táwọn náà bá fẹ́ wọ́n kọ̀, àwọn voice note tí mo nílẹ̀ máa mọ̀ play fún gbogbo aráyé. Instead tẹ́ fi wọ́n play sentiment tẹ́ máa waste time mi lórí wípé Jésù kò ṣe Jésù kan. Ṣe pé kẹ́ gbàdúrà kẹ́ gbàwẹ̀ tí Jésù yẹn bá ń gbọ́ àdúrà, wípé ibi tí Ìyábọ̀ bá wà no matter what irú ìgbèkùn tó wà, wípé kí Jésù yẹn máa bá wa tú sílẹ̀. Ṣe gbàdúrà, ṣe bó ń gbàdúrà Ọlọ́run 1930 àbí? Ṣe wípé kó bá wa wá Ìyábọ̀ síta. Ifun gan kájà wá sọ wípé OluAlo ti lò ó, ṣe bó olùgbàlà lẹ́gbẹ́ Jésù yẹn. Ṣe gbàdúrà wípé ibikíbi tí Ìyábọ̀ yẹn bá wà náà dè mọ́, pé kí orúkọ Jésù yẹn túlẹ̀ ní àríjọ mẹ́ta. Tẹ́ ẹ bá ti lè ṣe yẹn, ẹ máa gbé Jésù yẹn bọ̀ lọ́dọ̀ mi, màmá bá yín gbà tọkàntara. Ṣùgbọ́n láìsí yẹn, tẹ́ ẹ bá wá sọ́dọ̀ mi again lórí irú àwọn sentiment báyìí, ní like response tí máa fún yín. À ń sọ̀rọ̀ bí ayé àwọn èèyàn ṣe bàjẹ́ lábẹ́ Jésù, lójú Jésù. Ń wá sọ́dọ̀ mi ní wípé láti bí mo ṣe tàbùkù korúkọ Jésù. Ṣé nǹkan táwọn mọ̀ àwọn tá a ní opportunity láti kúrò Nàìjíríà, ṣé nǹkan tá a ríṣẹ́ rí ni nípa Jésù àti Muhammed? Ṣẹ́rẹ́lẹ̀ tí mo fi bá yín sọ̀rọ̀ ẹ̀, mo respect yín ló jẹ́ kí rọra mọ̀ ṣàlàyé báyìí. Ẹ má wá sọ́dọ̀ mi mọ́ lórí sentiment báyìí. Mo bẹ̀ nítorí Ọlọ́run. Mi sọ wípé kò sí Ọlọ́run, ṣùgbọ́n as far as Jésù àti Muhammed are concerned, irọ́ pátápátá gbà ní tó fi ń ba ayé wa jẹ́ l'Áfíríkà. Instead kẹ́ ẹ mọ pariwo síta, kẹ́ ẹ mọ sọ fáwọn bàbá yìí wípé sẹ́, níta ìforúkọ Jésù yìí ò dá, èmi lẹ wá ń bá. Ẹ̀jẹ̀ ní ìtìjú rárá, àìní ìtìjú rárá ló jẹ́ kẹ́ ẹ máa wá bá lómi torí wípé at the end of the day, lórí láyà ẹ̀yin tẹ́ ń pe Jésù tẹ́ ẹ̀jẹ̀ mọ̀ gbó lágbára, lórí láyà láti lè sọ fún àwọn bàbá láti lè sọ ojú abẹ́ ń kó. Ṣùgbọ́n mi tẹ́ ẹ mọ̀ wípé mo kàn ń sọ̀tọ̀ ọ̀rọ̀ sókè lẹ́nu ọmọ àwọn bá gbà Jésù ẹ má jẹ́ ṣépè fẹ́yìn àti Jésù yẹn. Ẹ jẹ́ kó jẹ́ the first and the last time tẹ́ máa wá gbèrú sentiment yìí bá mi, and as a matter of fact mo bísí ju gbogbo orú sentiment báyìí lọ. Mi ní pẹ́kẹ́ tó bá fẹ́ gba Jésù mọ́ gba Jésù, ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ bá ń gba Jésù tẹ́ mọ̀ kó dá yín lójú. Ẹ wá fi hàn ní gbàngbàngbà gbogbo nǹkan tó kọ sínú Bíbélì, ní tó bá fi lè mú ìkankan nu yín tí ó lè wá proof tó kọ sínú Bíbélì yẹn. Ó mi gbé alábòsí èèyàn pátágbà ní gbogbo yín. Ẹ lè kàwé kẹ́ ẹ má ka ọpọlọ. Ṣùgbọ́n ní dispensation tá a wà l'Áfíríkà sí i, these are the moments of knowing, not the moment of believing again. Kí làwọn bàbá àtìyá wa bá bọ̀ bẹ́ẹ̀? Mo béèrè ní o. Kí náà bá bọ̀ bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kó jẹ́ the first and the last time máa waste time mi lórí irú àwọn sentiment báyìí. Mo bẹ̀ yín ni mo fi títóbi Ọlọ́run ọba bẹ̀ yín. Ọlọ́run tó jẹ́ Ọlọ́run olóòótọ́ mo fi bẹ̀ yín. Elédùmarè ni mo fi bẹ̀ yín. Ẹ má gbé ọ̀rọ̀ Jésù àti Muhammed wá sọ́dọ̀ mi mọ́ bóyá nífẹ̀ẹ́ religion. Mo bẹ̀ yín ni o, ṣé ẹ mọ̀ pé mò ń bẹ̀ yín báyìí? Mo bẹ̀ yín ni. Lórí láyà láti sojú abẹ́kọ̀ọ́ wípé tí wọ́n bá parí ẹ̀ lọ sọ́run yẹn, ṣùgbọ́n lórí láyà láti máa wá sínú inbox mi kẹ́ ẹ máa wá send message wèrè sí message rádaràda. Ẹ lọ ṣọ́ra yín gan o, mi ní sọ jù báyìí lọ. Ní lọ́jọ́ tí mo reply ìyá yìí ni mo ṣe fídíò tẹ́ rí tí mo post last torí mo jáde. Now, so many of you tó jẹ́ wípé àìmọ̀kànmọ̀kàn àti ìmọ̀tara ẹni nìkan ló jẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé OluAlo. Àìmọ̀kànmọ̀kàn àti ìmọ̀tara ẹni nìkan ẹni àmọ̀rí ìbá àkú òun ló jẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé Adébóyè. Àìmọ̀kànmọ̀kàn ìmọ̀tara ẹni nìkan ló jẹ́ kí Kúmúyì, Oyèdépò, Olúkọ̀yà pẹ̀lú gbogbo àwọn ìkérégbè tí wọ́n ti bí jọ nínú ìwà bàjẹ́ yìí
òun ló jẹ́ kán lérò lẹ́yìn ẹ má béèrè pé kí n ṣáàwò tẹ́ bá mọ̀kànmọ̀kàn tó yẹ pé bẹ́ẹ̀ ṣe kàwé lẹ ka ọpọlọ yín tí Adébóyè bá fẹ́ lọ sábùjá lẹ́nìí kọ́ọ̀lù lásán tí Olúkọ̀yà of MSN ní ìbojú sọ tí gbogbo yín bá fẹ́ ṣe ẹ lọ ṣe gbogbo agbára Ọlọ́run yín tẹ́ ẹ lè pè ẹ máa pè lórí èmi Rótìmí mo wá fẹ́ sọ nǹkan fún yín wípé ṣé ẹ rí ọba dániwáyé yìí òun ló ní ẹ̀mí tèmi lọ́wọ́ o mi ìdẹ̀tí ẹ̀ wá wálé ayé mọ́yà débi wípé ikú yẹn ó mọ̀ bà mí lẹ́rù and as a matter of fact mo ti rí ilé ayé yẹn tán I have seen it all mo ti rí pé ilé ayé yẹn ò já mọ́ kankan ẹ ti sún àwọn ọmọ Nàìjíríà débi wípé ká ní wípé àti commit suicide rọrùn ni ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé oògùn jẹ láyé yìí ní alẹ́ tàwa yìí torí tẹ́ ẹ ti fi orúkọ Jésù àti Muhammed ṣe fún wọn torí tẹ́ ẹ ti fi orúkọ Ọ̀rúnmìlà bàbá Àgbọnnìrègún tẹ́ ẹ ti fi ṣe fún wọn kí n mọ kó ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kó má dàbí ìgbà tó yẹ pé mo fárí apá kan mo fi kan sílẹ̀ kó mọ rókì lọ́kàn gbogbo ẹ̀yin babaláwo ń ṣègùn àtàdá òǹṣe náà tó bá jẹ́ wípé ikú rọrùn ni inú kọ̀rọ̀ ayé tẹ́ ti àwọn ènìyàn mọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé ògùn jẹ wípé káwọn lọ tún yan. now gbogbo àwọn bàbá tẹ́ ń sọ yìí títí kẹsẹ̀ káyà ẹ̀sìn Ọládélé gbogbo yín pátá tẹ́ ẹ bá fẹ́ rí Tinubu lẹ́ni kọ́ọ̀lù lásán ló máa jẹ yín ṣùgbọ́n gbogbo presidency tẹ́ ní access sí gbogbo ẹ̀yin bàbá ìpátá mélòó nu yín ló bá ọ̀rọ̀ mẹ̀kúnnù lọ sí ọ̀dọ̀ Tinubu rí inú mi dùn wípé ẹnìkan kọ́mẹ̀ntì lórí póòsì tí mo ṣe ní 2023 tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí n kà fún yín máa kà á gbogbo ẹ̀yin àpòdà tẹ́ máa ń sọ wípé Rótìmí energy yìí lọ direct ẹ̀ síjọba ẹ̀yin olòṣì tí bàbá àti ìyá yín ti fàbẹ́ jóná yìí owó tán fi tọ́ yín ó yẹ kán fi rẹran ni wọ́n ti kéré wọ́n ti kó oríṣiríṣi èrè lórí ewúrẹ́ àti mèsòrò ju èrè tí wọ́n rí lórí tiyín lọ tẹ́ bá fẹ́ jẹ́ kí n ká mo lè ká fún yín ó wà lórí Facebook mi ẹ lọ wò ń bẹ̀ ẹ lọ check Timi Daniels ẹ lọ check Rotimi Daniels Foundation for Peace and Equity FP Equity 2023 ni mo ṣe post yẹn àwọn èèyàn ti make a comment again lórí ẹ thank you so much Adéyínká I wrote a lengthy message there a lengthy post that so many of you didn't see there ṣé bá máa lè lẹ́ ń pè mí tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá jọmọ ọkọ lẹ́nìí ń sìn àárí yín kẹ́ sọ̀rọ̀ sókè mọ́ on your mandate ṣàṣà náà àárí yín kẹ́ stand mọ́ ṣẹ́ṣẹ̀ tí ń ròyìn ni ẹ̀yin olòṣì olórí burúkú ẹ wá gbé religion sílẹ̀ ẹ fi ń bayé wa jẹ́ ní Nàìjíríà as far as our children are concerned Awíkókó will never keep quiet. Now what am I saying all these men gbogbo ẹ̀yin bàbá CAC bí CAC ṣe ní agbára tó bí CAC ṣe ní ẹ̀ka àti gbòǹgbò tó ṣe bí CAC àwa náà gba CAC kọjá olórí burúkú yín ẹ wá ń ṣọ́ àwọn èèyàn wípé ẹ̀yin súnmọ́ Ọlọ́run ní Bíbélì ju àwọn kan lọ sísúnmọ́ Ọlọ́run ní Bíbélì yẹn ju àwọn kan lọ kí ló dà fún yín kí ló dà fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́bí bá wà sí ọ́fíìsì ni tí n bá parọ́ kí Elédùmarè máa fìyà jẹ mí kó máa fa okùn ẹ̀mí mi já bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí as a matter of fact mo wà lára àwọn tí ò yẹ kó tiẹ̀ mọ́ ní rẹ̀ lára lórí ọ̀rọ̀ Nàìjíríà torí wípé láti ọ̀sẹ̀ tí mo ti kúrò ní Nàìjíríà the same week kó tó parí ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ US tí mo tún wà yìí iṣẹ́ ló gbé mi wá it is not part of job kì í ṣe ebi kì í ṣe ìyà
Ọlọ́run má dẹ̀ mú ìyá tó bí mi oúnjẹ tó hùn kò dẹ̀ lójú kòkòrò kí ni ìyá yẹn fẹ́ jẹ ìnèdè. ṣé dìsẹ́mì ìyá tá a ní ká gbé lọ Dubai ní ìgbà wo tó ní ẹ wo mi lọ Dubai kankan, àwọn ará àdúgbò mi àtàwọn ará ṣọ́ọ̀ṣì wa ẹ jẹ́ àfowó yẹn ra oúnjẹ síbẹ̀ fún wọn. That is who my mother is. Àròpọ̀ ń ṣeré ni. And that is what we did. That is what we've been doing. Ìyá mi àkọ́kọ́ béèrè wípé ẹjọ́ àwọn ará àdúgbò mi àwọn kìíní kẹjọ ẹ bá nàwọ́ sí wọn. Even when she doesn't have money in her pocket. Ìyá yóò wálé ayé mọ́ yàrá. Náà mo ń sọ nǹkan kan lọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣì ń tẹ̀lé àwọn bàbá yìí ni mo fẹ́ bá sọ̀rọ̀ lálẹ́ yìí. Ọlọ́run Olúalọ, Ọlọ́run Adébóyè, Ọlọ́run Oyèdépò, Ọlọ́run Olúkọ̀yà. At the end of the day, kí ni Ọlọ́run àwọn kí ni Ọlọ́run àṣìírè Ọlọ́run aláyébàjẹ́ táwọn people in preach fún yín ẹ ti rí ibi tọ́nà wọn gbé wa dé ní Nàìjíríà despite all our resources. Ẹni àmọ̀rí ìbá kú òun ló jẹ́ fún gbogbo wọn. Finally, they all have access to presidency. Even when Buhari was on the throne, àgbọ̀ àrí news yẹn pé bàbá Adébóyè lọ s'Abuja now. Ntí bàbá bá bọ̀ látọ̀dọ̀ presidency àgbọ̀dẹ̀ ní eléni closed door meeting ni. Tí wọ́n bá dẹ̀ máa make altar call, Ọlọ́run ti gbé ọmọ kan ga tó wá láti Ifẹ̀ wàrà. Ọlọ́run ti gbé ọmọ kan tí Ọlọ́run yẹn bá lè mú àwọn láti Ifẹ̀ wàrà jẹni tó wá jẹun tó ń kànlẹ̀kùn president tó lè kànlẹ̀kùn kankan ní Nàìjíríà tí báyìí pé bóyá afọ́fúngbẹ̀mù ni gbogbo wa. Ilẹ̀kùn tí wọ́n ń kàn báwo ló ṣe kan mẹ̀kúnnù. Mo béèrè nítorí wípé eléyìí tí mo sọ ẹ̀bẹ́ gbé mi déwájú ilé ẹjọ́ màmá béèrè question. Kò wá lè burú títí ní judicial system kẹ́mọ̀ rẹ ni tó ṣí apáṣẹ wà lórí ọ̀rọ̀ Nàìjíríà. DSS man ní ti sọ wípé kóníkálukú lọ máa defend ara ẹ̀ níbi tá a ti ń pe orúkọ Jésù. Mi ìdẹ̀rò pé bóyá mo wà lára àwọn tó yẹ kó tiẹ̀ mọ pariwo rárá torí wípé in fact ìlú bíi tí mo kọ́kọ́ dé sí àwọn ọmọ kìnìún wọ́n ń sọ wípé ebi ń pe àwọn ṣùgbọ́n mi tí mo mọ Ọlọ́run òótọ́ mi ìfìgbà kan láàkì iṣẹ́ rí wọ́n fi iṣẹ́ bẹ̀ mí ni. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí n fún yín ní evidences máa fún yín. Gbogbo most of our tá a wọlé abroad warehouse jobs menial jobs la fi kọ́kọ́ bẹ̀rẹ̀ ká tó find the bearings wa. Mi rò pé mo wà on the floor ní warehouse ibi tí mo ti bẹ̀rẹ̀ tán ti sọ mí di assistant supervisor. You are exceptional, you are different. So Ọlọ́run gbà fún mi dáadáa ẹ lọ máa fún yín ní rẹ́kọ́ọ̀dì gbogbo iṣẹ́ tí mo ti ṣe. Kó tiẹ̀ tó di pé bóyá mo mọ tí mo fẹ́ lọ study pé kí n pẹ̀lú opportunity kí n lọ school. Mi ìdẹ̀ forí olórí wọlé. As a matter of fact, I got my real papers. Ìwé ọmọ onílù kí tó kúrò Nàìjíríà. Ẹ lọ béèrè. Máa fún yín ní evidences ẹ tó bá mọ online dynamics. Ẹ lọ béèrè bẹ́ẹ̀. Online dynamics Wálé Michael. So some of you that are talking, ìtẹ́ máa wá sí nígbàtí ni ẹ máa wá ṣe pé àmì ìmí inú yẹn máa rí pé mi ìdá yín lò. Kí ẹ pé bóyá mi ìmèsì tí mo fẹ́ fún yín ṣùgbọ́n gbà mí màá tún rò wípé I was once like you. Torí ẹ̀mí mi ṣe kí n fẹ́ lò mí ìlèsí inú yín. Olórí burúkú tó gbowó lọ́wọ́ OluAlo tó ń kéwì fún mi. Ṣé bí Nàìjíríà yẹn ló wà? Ṣé bójú ṣe ríre tá a fi ń jòbì lọ́jà ẹ̀dẹ̀ Nàìjíríà? Mo béèrè ni gbogbo presidency connections táwọn pastors wá ní Nàìjíríà kan àti PFN. Tó bá ṣe pé iṣẹ́ ìyanu tí wọ́n ń wá ìwọ bíríkìlà ìwọ tailor ìwọ teacher ìwọ mechanic
ìwọ òbí tó ń wò mí lẹ́ni tó bá jẹ́ pé iṣẹ́ ìyanu ló ń wá lọ sọ́dọ̀ OluAlo àǹkó yìí ẹ̀rí páyé yìí ti bàjẹ́. I will be brutal today torí mo tiẹ̀ ti mu whisky right. I will be very brutal. I was down before. I was really emotionally that I was depressed. But kí ni yẹn tún sọ mí jí wípé you know what? Mi fẹ́ ṣe live video tẹ́lẹ̀. I told you guys I'll be out by 7 or 8. Ẹ wo time tí mo bẹ̀rẹ̀. I was depressed. Ṣùgbọ́n kí ni yẹn dé pé ó ti bẹ̀rẹ̀ ṣe mọ́jọ́ rẹ̀. Gbéra ní òjìdé akọni ni ẹ́. Akọ́gi òdẹ̀ kì í ṣoje. Oris grill bẹ́ẹ̀ ni mo ti gbé nǹkan lura. Ọ̀rọ̀ máa jáde lẹ́nu. Mi ìdẹ̀ ní pẹ́. Àwọn kọ̀ọ̀kan tí mo bá sọ̀rọ̀ kí n tó bẹ̀rẹ̀ live video wọ́n á sọ fún yín. At the point I was almost weeping. Nde má jẹ́ kọ́rọ̀ yìí má jẹ́ kó báyìí rárá má jẹ́ calm down. Now what am I trying to say? Wọ́n ní access is the presidency. Yet Buhari was out of Nigeria for how many months for treatment? Tinubu was out of Nigeria for treatment. Baba Debo yóò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Oyedepo lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Kúmú yóò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Olùkọ́yà wò Ìbàdàn bí ẹni wọ̀ yóò lè ṣe ìwòsàn lórúkọ Jésù. Who are you? Who are you to be running after them? Tó jókòó sílẹ̀ wípé ìwọ Ọlọ́run òótọ́ tó wà tó bá ti lè gbà mí mi ilé èèyàn káàkiri mọ́. Àwọn sọ látọdún yìí ó dàbí ìgbà tó yẹ pé orí gbogbo wa ti gbálẹ̀ kò yé wa tá à ń sọ. Issue Ìyábọ̀ yìí ló jẹ́ kí n mọ̀ wípé the damage religion has done is far worse than what I thought. From the voice notes tẹ́ máa gbọ́ àti nǹkan tí máa kà jáde lórí àwọn relative Ìyábọ̀ tí mo rò pé wọ́n á máa sọ fún Rotimi Daniel Foundation pé mọ́ jó lọ àwọn ẹ̀yìn ẹ̀ ṣé bí lórí ọmọ yìí ni. The question is tí bàbá Ìyábọ̀ bá wà láyé ṣé ọ̀rọ̀ Ìyábọ̀ máa rí báyìí? If you and I had the last hope tí Ìyábọ̀ ní láti gbà lọ́wọ́ ẹnu ìkòkò tó wà káti ẹ̀ fi tẹ̀bí ẹ̀ sílẹ̀ torí wípé wọ́n máa ń sọ wípé there is a friend that sticks closer than a brother. Ìtorí ẹ̀ ní pé pósì tí mo ṣe yẹn pé group of friends of Ìyábọ̀ Yẹmisí Òbé they are still demanding from OluAlo. Mo wá fẹ́ sọ kankan kí n tó play voice note yẹn fún wa. Tá a bá rí ìkankan lára ẹ̀yin obìnrin kó jẹ́ fámílì mi lóbìnrin náà tí ìkankan náà àwọn pastors yìí ná owó àwọn èèyàn lé lórí. Ṣé mọ̀ pé mo ti fẹ́ bí mi sí? Tá a bá rí kankan nínú ẹ̀yin obìnrin both home and abroad tí kankan nínú àwọn pastors yìí tí wọ́n ná owó olówó owó ògùn olóògùn tí wọ́n ná lé lórí directly and indirectly kírú gbogbo orú ẹ̀yin obìnrin báyìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní pasán kẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣìṣe mo mọ̀ tí mò ń sọ. Kírú ẹ̀yin obìnrin báyìí wàhálà tí débẹ̀ dátẹ́dà ń káwọ́ lórí pé ikú yájẹ̀ sí kó mọ̀ gbéra ṣọṣọ kó mọ̀ bá yín àfi tẹ́ bá jáde wá bá mi sọ̀rọ̀ ló yá kù torí wípé iná ti tó dórí pápá bá ewu ń bẹ lóko lóńgẹ́ gan fún rẹ̀ ewu ni. Any pastor ni mo sọ o tá a bá rí obìnrin kankan tó ń gba $1 1 kobo lọ́wọ́ pastor kankan ní Nàìjíríà as a side chick ẹ jẹ́ kí n mọ̀ là ẹ má fọwọ́ di etí torí mò ń ṣàdúrà ni as a side chick kí gbogbo orú ẹ̀yin obìnrin báyìí àìsàn tí ò gbóògùn nínú ìnira táàrí rẹ̀ rí kó mọ́ gbé yín dé gbogbo orú ẹ̀yin obìnrin báyìí. Tá a bá wá rí ọmọ kankan tẹ́ bí fún kankan nínú àwọn pásọ̀ tí pásọ̀ yẹn náà ti rò wípé òun lọ́mọ síbì kan tí ó sìn lọ́jọ́ alẹ́ kírú àwọn ọmọ bẹ́ẹ̀ kọ́ lọ́mọ fi dá yín lóró.
àyàfi tẹ́ ẹ bá jáde wá túbá. Anything aside from coming out to expose whatever there is in the video, we don't want it. Àdúrà wo mọ̀mọ́ yín. Wọnú ìdààmú débi wípé pásọ̀ yẹn gáwò pé irú kí lélẹ́yìí torí wípé ewé àtegbò wọn ti bàjẹ́, wọn ò ní agbára kankan, Elédùmarè ti padà lẹ́yìn wọn. Ẹ má fi ọwọ́ di etí, ṣe bá jọ ń ṣe ni, ṣe bá jọ ń gbàdúrà ni, àdúrà là ń gbà. Ìyẹn lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbọ́dẹ̀gbà fún gbogbo àwọn pastors yìí tẹ́ ẹ jọ ń ṣe wọléwọ̀de ìwà ìbàjẹ́ yìí, gbogbo tẹ́ ẹ ṣètí lè fi jóná sẹ̀ àṣírí yóò mọ̀ tú. Yálà ọkùnrin wá ní ẹni, yálà obìnrin ni, mí ìtẹ̀fẹ́ mọ̀ bóyá bàbá títí ẹgẹ bóyá babaláwo ni. As far as that babaláwo oníṣègùn oníṣẹ̀ṣe ò ní agbára tó Elédùmarè, gbogbo tẹ́jọ́ ń ṣe tí lè fi jóná sẹ́ àṣírí yóò mọ̀ tú. Gbogbo orú ẹ̀yin báyìí tẹ́ sọ pé mọ̀ jó là ń wẹ̀yìn ẹ̀, ìbànújẹ́ ayérayé táàríwú ẹ̀rí kó mọ̀ sodo sí ìgbésí ayé yín. Gbogbo tẹ́ wá fi ṣe àlàáfíà Elédùmarè bàjẹ́ mọ́ yín lára, ó bẹ̀rẹ̀ sí ní di fíafíà mọ́ yín lára. Ẹ̀yin olòṣì ọ̀bàyéjẹ́ burúkú yìí, bẹ́ẹ̀ bá bímọ mẹ́wàá lẹ̀, ohun ìgbégbìn ní gbogbo wọn, yìí tí ó tiẹ̀ ṣọmọ fún yín gan lọ́jọ́ alẹ́ ni ó kọ́kọ́ kú dànù. Lẹ́yìn olòṣì olórí burúkú yìí, tẹ́bílẹ̀ ayé yẹn náà lélẹ̀ nílẹ̀ ní tó ṣú yìí tí ó mọ̀ ṣú ní àwọn ibì kọ̀ọ̀kan, àwọn èèyàn ti kú. Kí wá lẹ́gbẹ́ tẹ̀ ń gbé? Kò wá sí ìbẹ̀rù adániwáyé mọ́ ní Nàìjíríà débi wípé à ń wá odidi èèyàn pẹ̀lú ọmọ mẹ́ta. Ẹ̀yin ọmọ Nàìjíríà dákẹ́jẹ́ ẹ̀ sọ̀rọ̀. Tó bá jẹ́ ẹbí yín, tó bá jẹ́ ẹbí yín, tó bá jẹ́ ẹbí yín là ń wá. Ọmọ Jùmọ̀kẹ́ George, ìyá wa Jùmọ̀kẹ́ George tí wọ́n lọ́wọ́ àmàlì, wọ́n pariwo síta láàrin ọjọ́ méjì mẹ́ta, wọ́n wá jáde náà. OluAlo tí ìkankan ò bá ṣe Ìyábọ̀, tí Ìyábọ̀ wà bí èèyàn, ẹ gbàgbé story tẹ́ sẹ́ndì sí mi o pé bóyá immigration orí gbogbo yín ti burú, ayé yín ti bàjẹ́. Ẹ rò pé bóyá màá wá gbọ́rú story yẹn, màá wá stop wàhálà tí tá à ń fà yìí, ẹ ní ṣoríire papọ̀. Kó jẹ́ ẹbí Ìyábọ̀ ló lọ́wọ́ sí inú ọ̀gbun ayé tí Ìyábọ̀ wà, kírú ẹbí bẹ́ẹ̀ mọ̀ gbọ̀run lọ. Kó jẹ́ ẹbí Ìyábọ̀, kó jẹ́ ìyá Ìyábọ̀ ló lọ́wọ́ sí indirectly kí wọ́n mọ̀ kúkú ẹ̀sìn. Torí pé ó ti débi wípé ẹrù wípé àwíkòkò ń ṣeré lórí liberation yìí ni. Anybody kó jẹ́ blood Ìyábọ̀ ló lọ́wọ́ sí ìwà látàǹfà ìṣẹ́, kí irú ẹni bẹ́ẹ̀ mọ̀ wọnú gbèkùn ayérayé kó lọ mọ̀ bó ṣe rí. Ẹ fún mi láwọn story ìjàmbá, àwọn story tí ò hadọ̀. Nígbà tó bá di àsìkò màá mọ̀ play voice note yẹn, eléyìí tí mo fẹ́ play lálẹ́ ìpàdé láwọn tí mo fẹ́ kà fún yín, ẹ mọ̀ rí kẹ́ ẹ lè mọ̀ wípé Awíkókó pẹ̀lú Rotimi Daniels Foundation Fàájà movement à ń ṣèwọ̀n bàtà lè ṣe, ṣùgbọ́n ẹni ẹ wá gbójú òkun yóò jẹ́ ní àgbà. Religion ti bà families jẹ́ débi wípé a nífẹ̀ẹ́ ara wa rárá. Ìfẹ́ owó àti ọrọ̀ ayé la ní síra wa. Yet we go to churches and raising holy hands. No wonder God is not answering our prayers, our requests. We are so wicked, we are so mean, we are so deadly as a people. Ṣojú òtí wá ni. Ṣùgbọ́n lè wá sí níbọ̀ tí mímọ́ sọ wípé Jésù ẹ̀yin olòṣì olórí burúkú aláyé bàjẹ́ yìí. Ìbàjẹ́ pé fẹ́ràn Jésù yẹn lóòótọ́. Ìbàjẹ́ pé níbẹ̀rù ọ̀dániwáyé yẹn lóòótọ́. Ìbàjẹ́ pé bìlífù nínú Bíbélì yẹn lóòótọ́. Ẹ bá máa pariwo bí mo ṣe ń pariwo ni. Nítorí ìdí èyí kan mo dúpẹ́ lọ́wọ́ Prophet G.A. Lawal. Ẹ̀yin nìkan lẹ lo platform yín láti sọ̀rọ̀ sókè pé kí OluAlo provide ìyàwó ẹ̀. Mo appreciate yín sà, èmi àti yín ò mọ́ra.
ṣùgbọ́n òótọ́ ti sọ wá di ẹ̀gbọ́n àtàbúrò, mo mú yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n sá. You stood up irrespective of what will happen. Àwọn olòṣì tó kù inú inbox lásán náà máa wá sọ rádaràda. Prophet J làwà, mo tún kí yín lẹ́ẹ̀kan sí, àṣàjẹ́màṣẹ́ ni yín. Tí irú yín bá wá sọ fún mi pé Jésù wa máa jókòó tí ìyá àjọmọ̀ sọ̀rọ̀ Jésù ní